Ọkọ mi ni. Kí ló ṣọkọ yín? Ó ní ọ̀rẹ́ olórí burúkú kan. Tọkọ mi ń tẹ̀lé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ bá mi yà àwọn méjèèjì kí wọ́n ríra wọn bí ìgbẹ́ kó má gbàtara wọn mọ́. Màá wá parí iṣẹ́ sí wọ lára. Má parí iṣẹ́ sí ẹ lára. Bébì. Oúnjẹ yín ti rẹ́dì. Ta ló ní? Èmi ọkọ rẹ. Ṣàlejò wèrè. Ẹ̀yin èèyàn, ẹ jọ̀ọ́ mo fẹ́ ká farabalẹ̀ wo fídíò yìí ká kọ́ ẹ̀kọ́ gidi nínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti dìyàwó wòlíì èké o. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti dìyàwó àwọn àáfàá èké. Bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ obìnrin ti dìyàwó babaláwo èké. Mo kàn ń fi dá yín lójú wípé babaláwo tàbí àáfàá tàbí wòlíì tó bá sọ fún yín wípé òun máa fi nǹkan sára bá yín sùn kí ohun tó ń ṣe yín kó lè lọ. Ẹ jọ̀ọ́ ẹ sá fúru ẹ̀ níbẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ wo ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Pàdé mi, ọ̀rọ̀ update yẹn, mo fẹ́ kó múra sí gidi o. I swear. Ọmọ ìyá mi kò sí ọ̀gán tí mò ń jẹ o. Kẹ̀yọ̀ kan tí mò ń jẹ soft ni. So àwọn company tí mo bá ṣiṣẹ́ ṣe wọn pé lóyìnbó náà wà. Tó bá bẹ̀rẹ̀ update yìí, ó kéré jù ní mọ́ tó máa rí bí 2 million. Upward. Ìmú ẹ̀ ń try. The way bó bá ṣe ṣiṣẹ́ ẹ̀ sí. 2 million lóyún oṣù. Tí mo máa pín in. Àtijọ́ wọ̀ ọmọ ẹ̀jẹ̀ níwà. Ó ti ní ẹni tí mo lè máa parọ́ fún mọ́. Ọmọ lábàá débi pé mo rí 2 million lóṣù. Ọmọ ìyá mi, owó tí n bá kọ́kọ́ rí. Ṣọ́ọ̀bù ìyàwó mi máa kọ́kọ́ fi ṣí o. Yes, things might change. Things might change. Ìjẹ́lẹ̀ bó ṣe ń jókòó sílé tí ò tí máa ṣiṣẹ́ kankan yẹn. Tí o bá ṣí ṣọ́ọ̀bù àti ìṣọ̀ gba ṣọ́ọ̀bù yìí 250,000, ò ra fridge, ò kọjá síbẹ̀. Ọmọ I will be happy. ìfẹ́ náà ọmọ mi sọ fún ọmọ ìyá iná ló kó business òun náà sọ máa lè business ń lọ lọ́wọ́ business là ń sọ lọ́wọ́. Mo mọ̀ pé o ò ní gbé fóònù ẹ̀ tó bá ti wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ olórí burúkú yẹn. Mo mọ̀ pé ọtí àtàwọn obìnrin ẹ máa kó káàkiri. Mo mọ̀ pé o ò ní gbé kọ́ọ̀lù mi. But nǹkan tó wà ṣẹlẹ̀ ni pé o mọ̀ tèmi bá ti ń ṣe lọ bẹ́ẹ̀ yẹn ìgbà mi fi kí data mi tán. Ó ní every time kọ́ ni màá máa pè é pé kó ṣe data fún mi. Ọmọ mi, ó sì náà ni tí mo lè lose guide. Jẹ́ kí n mẹ́ni tí. Èmi mo introduce ẹ̀ sí level yìí. Kó calm down máa ṣe. O ò tún gbé. Má wọrí, máa ja ayé ẹ lọ. Èmi ni mo máa ya ẹ̀yin méjèèjì. Má wọrí. Má yà yín, má tó yà yín nísìnyí. Wá rí. Calm down. Kó jẹ́ ká sọ̀rọ̀ tó ń No, máa pè é, máa jẹ́ kó mọ̀ pé ọ̀rọ̀ làwọn èmi anytime test ni bro. You will lose guide. You be my dear. Ẹ rọra sá o. Ẹ mà káàsán arẹwà. Yes sir. Ọkọ mi ni. Kí ló ṣọkọ yín? Ó ní ọ̀rẹ́ olórí burúkú kan. Tọkọ mi ń tẹ̀lé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n bá ti jáde, wọ́n á lọ máa mu tí wọ́n máa kóbìnrin káàkiri. Ọkọ mi ò kí ń ráyè tèmi mọ́. Mi ò gbádùn ọkọ mi nílé mọ́ ọba àwọn wòlíì. Ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kí tèmi gbé nílé ọkọ. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ bá mi yà àwọn méjèèjì kí wọ́n ríra wọn bí ìgbẹ́ kó má gbàtara wọn mọ́ ọba àwọn wòlíì. Ẹ ṣàánú mi. Sórí eléyìí tó sọ yẹn òun ló kéré jù. Ẹ ṣé. Òun ló kéré jù lọ́dọ̀ àwọn bàbá mi lọ́rùn. Ẹ ṣé. Àwa sọ wọ́n di ọmọ inú àwùsá. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ pé wọn kì í ríra wọn sójú. Gbọ́ wọ́n ní ìyàtọ̀ díẹ̀ báyìí ló wà láàrin mẹkáníìkì àti wèrè. Yúnífọ́ọ̀mù kan ni wọ́n jọ ń wọ̀. Ṣùgbọ́n irun style tó ń gẹ̀ òun ló yàtọ̀. Sórí ẹni tí wèrè bá pa ẹ̀yà ẹ̀ tó bá rí mẹkáníìkì ó máa ṣe kí ni ó máa bẹ́ẹ̀ lùgbó. Wò láti èní lọ tí n bá ṣiṣẹ́ fún ẹ tán tí ọkọ ẹ àti ọ̀rẹ́ ẹ̀ tán bá pàdé ara wọn kan máa jọ bẹ́ẹ̀ lùgbó fúnra ara wọn ni. Àṣẹ. Wò wá màá wá parí iṣẹ́ sí wọ lára. Má parí iṣẹ́ sí ẹ lára. Wò dúró dè mí, mò ń bọ̀. Ẹ ṣé o, ẹlẹ́dàá mi ò ṣé o, ẹ ṣé o. Pẹ̀lẹ́ arábìnrin. Ẹ rẹ̀ sà. Sórí omi tó wà lọ́wọ́ mi, màá fún ẹ mu. Omi tó ń wò yìí, orí òkè méje ni mo ti gbàdúrà sí ní China kó tó di pé mo gbé dé Nàìjíríà yìí. O ti ṣoríire. Wọ́n wá fún ọ nídìrí kan múnú ẹ̀. Ẹ ṣé sà o, ẹ ṣé o. Tí yín ò ní bàjẹ́ o, ẹ ṣé o. Ó bàjẹ́ tì. Ó yá gbà. Gbé kinní mu.
Gbẹlura. Ó tọra nu, ó tọra. Àdúrà ẹ ti gbà. Àdúrà ẹ ti gbà. Ọba àwọn wòlíì. Ẹ jọ̀ọ́, mò ń padà bọ̀. Ò ní wákẹ́. Ọba mi ní. Ó dáhùn lára ọmọbìnrin. Ta nìyẹn? Èmi ni. Ìwọ? Bẹ́ẹ̀ni. O ti yá adé ní kíákíá? Bẹ́ẹ̀ni. Anyway, kankan báyìí lewé nájó ni. Wàràwàrà lọmọdé tó kú ẹ̀sìn sí ń bọ̀. Ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ní sàkéèké. Ohun ti gbọ́dọ̀ dé ni. Ta ló lẹ́rù? Ẹrù mi ni, èmi ni. O ní báàgì ni? Bẹ́ẹ̀ni. Àti pé mi ò fẹ́ káwọn yẹn mọ̀ pé mò ń kó kúrò so mo kàn fira fẹlẹ yìí. Okay, that is to say, o ti kó wálé. Bẹ́ẹ̀ni. Ó yá, gbẹ́rù ẹ̀. Ó yá, pẹ̀lẹ́. Wo yàrá funfun tó ń wò lọ́kàn ẹ̀, ó yá, máa gbẹ́rù ẹ̀ nìṣó ń bẹ̀. Ó dà sà. Yes sir. Òdẹ lẹ́ẹ̀kẹsàn-án ti ẹnu. Èmi. Wòlíì ìyà, wòlíì ìyà, wòlíì òsì, wòlíì ọ̀fọ̀, wòlíì ìyà. Wòlíì lẹ́dẹ̀rẹ̀dẹ̀ bàbá ìjà bàbá kà. Ìyàwó mi dà. Ibo ni wọ́n ti jáwá tó lókun lọ́rùn? Ilé bàbá yín mo ti jáwọ́ tí lókun lọ́rùn. Ìyàwó mi dà. Màá wá make sure pé o jáwọ́ gbó. Ìyàwó mi dà. Ta ló ní ìyàwó òfò? Ìyàwó mi ìyàwó Arọ́lákẹ́ náà. Ìyá Arọ́lákẹ́. Ìyàwó tí mo fi owó fẹ́. Ìbọn náà fi ìyàwó mi sí wọn bàbá kan, wọ́n náà ti ṣe tipẹ́. Wọ́n náà ti ṣe tipẹ́ àṣemọ̀ rẹ̀ rè. Àṣemọ̀ rẹ̀ rè. Àṣemọ̀ rẹ̀ rè ooo. Ìwé ẹgbẹ́ àwọn wòlíì tó. Ọní. Bébì. Oúnjẹ yín ti rẹ́dì. Ìyá Arọ́lákẹ́ ta lọ ní. Ó dáná. Ta lọ ní. Ta lọ ní. Ìyá Arọ́lákẹ́ ta lọ ní. Èmi ọkọ rẹ. Ṣàlejò wèrè. Ẹ̀yin ni wèrè olórí burúkú. Ìwọ máa lọ nù. Ìyàwó mi. Mo ń bọ̀. Ìyàwó mi. Tó bá kọjá sí bẹ̀ yẹn. Kí ló fẹ́ ṣe? Wọ́n lọ bàbá yà yìí. Ìwọ bàbá yìí. Ó ń fọwọ́ ta wòlíì láyà. Kí ló ṣe? Ọmọ fọ́ ta ọláyà ni. Dúró bẹ́ẹ̀. Ìwọ fẹ́ la òkúta mọ́ wòlíì lórí. Ọba wòlíì mà ní. Wò ó ṣòro lè tó gbé yìí. Bó ṣe máa gbé kiri nìyẹn o. Wàá gbé dé Pọ́tà, wàá gbé dé Kàlàbá, wàá gbé dé Onitsha. Tó bá ń gbọ́ yóò ṣàgolódé Pọ́tà, yóò ṣàgolódé Àbújá o. Wò ó ìwọ náà bá wí. Ó yá gbàbí. Gbàbí sẹ́ẹ̀. Ó dàbọ̀.